Akole sáré jẹlẹrẹ lọ nínú ayé o. Ilé ayé tẹ̀sán o. Rọra rìn ṣọ́lẹ̀tẹ̀ ṣọ́wá wò. Àwọn ayé wò wí ẹjọ́ àyè. Ayé àdé kó sì jalè káàsìá. Àndíyà Linda Samuwa kò sí jàì. Kò sí. Kẹ́pẹ́ sí jalè káyà. Ìjà wò kò sí. Ìjà. Kò sí. Ìjà. Àkàrà bá tún sẹ́kọ̀ọ́ ẹjọ́ ọwọ́ ta ni a ń fi kó. Doctor, kí ló ṣẹlẹ̀ tán fi aṣọ bọ ọkọ mi lójú báyìí? Madam, we lost him. You lost who? We lost your husband, madam. I'm sorry. Afọlábí! Doctor, Afọlábí! Afọlábí má ṣe báyìí fún mi. Afọlábí jọ̀ọ́ dìde ṣàánú mi. Afọlábí jọ̀ọ́! Adìyẹ ìrànà. Mo kí ẹ̀yin ẹbí o. Mo kí ọ àbúrò. Iremide. Mo kí ọ. Ọlọ́run ní jára tẹ̀yìn kú mọ́ o. Ní àṣẹ. Àní rí fún nǹkan tí ò dá o. Kò sẹ́ni tí ó wù kí májèsí ó tójú òbí ẹ̀rọ ọ̀run. Kò sẹ́dá tí ó wù o. Inú àwa mọ̀lẹ́bí ò dùn sí o. Àmọ́ Àfọlábí ó ti fi bálẹ̀, ó ti lọ náà nù. Nígbà tó ti wá ṣẹlẹ̀ tá bá ní àní rírú ẹ̀ mọ́ àfi ń tanra wa jẹ ni. Ọlọ́run jẹ́ kọ́jú ó jìnnà síra wọn ni. Ìdí pàtàkì tá a fi wá wà níbí lónìí ni pé ọ̀nkú a kì í tẹ́tí fún ajá náà ẹ sọ̀rọ̀ kẹ́. mo tiẹ̀ ń sọ náà ni wọ́n ní ẹnu ọmọdé ńlọbì tí ń sọ pé ó so ẹnu àgbàlagbà láti gbọ́ gbogbo olórí ẹbí wọ́n yẹ̀yìn lẹ́ẹ̀bà wa nà ń bẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni Iremide pẹ̀lẹ́ o wo ó ti tó bí oṣù kẹta báyìí tó ti wà ní opó. Ìdí tóbìnrin sì fi wà ní opó ni wípé ká lè mọ̀ bóyá olóògbé foyún sí inú àbí òṣòyún inú rẹ̀. Ṣùgbọ́n àwa náà sì ti wo gbogbo ilẹ̀ àtìrẹnu ọkọ àti wò ọ́ dáadáa àti ní ṣàfihàn ẹ̀ wípé kò sóyún kún ẹ aboyún wà. Kò lóyún obìnrin ni mí tóyún bá wà lára ẹ̀ máa mọ̀. Dádì, mi ò tiẹ̀ lóyún sà. Ìṣe tí o wà lóyún yìí nínú ìdílé wa èèwọ̀ ọbẹ̀ ni wípé. Olórí ẹbí ṣàkátà pàràpà ìlú àgbàlagbà sítọ́ ṣe ẹ báyìí láàpẹ́ fọ̀n ṣó ti yé yín bó bá máa ṣomi kó ṣomi bó bá dẹ̀ máa ṣẹ̀jẹ̀ kó jẹ̀jẹ̀ wo Iremide wọn wá bẹ́ẹ̀ fún rẹ wípé kó kó nílé yìí a ti rí i dájú wípé kò sọmọ láàrin ìwà àti ọmọ wa torí náà kò nìde kó máa lọ báyìí ni o ọ̀rọ̀ wípé bóyá òun nǹkan kan kò ṣẹlẹ̀ ṣé o wá aráṣọ ìwà lọ́rùn rẹ o lè mú dání bàtà ìwà lẹ́sẹ̀ rẹ a fún ẹ kó jáde kó máa lọ. Designer tẹ ní bàtẹ́sẹ̀ so máa wà òkè. Ìbá designer o kò má designer o kò sì kàn mí dé kó máa lọ bẹ́ẹ̀ ó yá. Kí lẹ mí ìsàkóyé mi sà? Kí ni wọ́n mì? Bó ṣe jẹ́ ni ẹ sọ̀hún kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ owó dìde bá ní ìsìn ó sì máa lọ jẹ́. Dádì, legal wife ni mí, òfin ló so èmi àtọkọ mi pọ̀ àti pé gbogbo nǹkan tó wà nílẹ̀ ìyájọ́ kó jọ ni. Wo jẹ́ kí mi sọ fún ẹ sórí ọ̀rọ̀ lẹ́gà yẹn fìyẹn lẹ o bó o bá kọ̀ tó o bá tẹ̀lé ń tàwá wí oru àké ìjì àjà atẹ́gùn àfẹ́ nǹkan burúkú àṣẹlẹ̀ wọ́n èèwò tètè ya mú àìbàtẹ́sẹ̀ kó wọ̀ kó dẹ̀rù ajá jẹ́. Ọ̀rọ̀ ìdílé tí wàá kan fàámà ní tí ló ń wojú mi gan fúnlẹ̀ yẹn wà. Àwọn ọmọ sọ tó dàbẹ́ ní pé dàbí pé yẹ ìṣó rí pé oní lẹ́gà kò lẹ́gà yẹn kò sí ìjókòó wa torí èbú ni
sórí tí a ti ẹ̀fẹ́ nítorí obìnrin tó a bá filẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwa kò sí pé òkú gbé ni ó gbé àwa. wo nílé tíá tóbìnrin ti wà tí ò bímọ fún wa báwọn ẹ̀mí èèyàn ọ̀jọ́ á lójú àákànfẹ̀mí ẹ̀ takáyé ti dànù ní. bó òkú gbénu. ṣó ti yẹ èsì rẹ̀ kàn dé kó wa máa lọ. dádì ṣé nǹkan tó ń sọ fún mi ni pé nítorí mi ò bímọ fọmọ yín Àfọlábí gbogbo ogun tàjọ kójọ ó jẹ́ tẹ̀yìn ẹbí. bẹ́ẹ̀ni orò ìdílé ni. orò tó confirm ní pápá àti mìíràn. ìta gbé àfẹ́wé oko làwọn nǹkan ọbẹ̀. tẹ́sẹ̀ náà 55,000 sí 60,000. àwọn ohun mú bọ̀. àmọ́ rámẹ̀rámẹ̀ retí. Ọlọ́run má jẹ́. ilé mi di kí ló dé. má là pé olódi ẹ kú. God forbid mi ò ní kúkú kan bí kò ṣe yí ẹ. àmín àmín. ok wá já gbàdúrà já ṣe kúrò máa lọ. òun ló jẹ́ kó sáré tají bẹ́ẹ̀ yẹn ní orúkọ Jésù. àmín. ní agbára ti Jésù Ọlọ́run àánú Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù èyí kìí yàrá tí mímọ́ tó fàdé ọ̀rá bí aṣọ aláàánú nìyí. Eyilami, you want to shoot me? No. Don't shoot your daddy. So you want to shoot me for real? No, you don't do this to your dad. Eyilami. Irú àláwọ̀ rẹ̀. Eyilami yọ ìbọn sí mi. Ṣé o ti mú wọ̀ náà rí? This dream is so real. So real. Ta ló ń ra ìbọn fọmọ yìí náà? No, I don't want you playing with toy guns. Ṣé kò sí toy mi tọmọ yìí lè fi ṣe yàtọ̀ sí ìbọn? Rárá sà, gbogbo àwọn toys tẹ máa ń rà fún kò sí èyí tó máa fi ń ṣeré ń bẹ̀ àfi tó bá rí ìbọn yìí. Èwo lẹ ṣe lọ ń bọ̀ fún? Even biscuit tí mo fún gan kò gbà lọ́wọ́ mi. Eyilami, I don't want you playing with guns again, okay? It's not good for children. There are several toys you can play with. No toy gun. Mama fi ìbọn ṣeré mọ́ kò dá o. Ṣó ti gbọ́? Mi gbọ́dọ̀ rí ìbọn lọ́wọ́ ẹ̀ mọ́ nínú ilé yìí. Jókòó, my dear. Ẹ ṣé sister, ẹ ṣé Má gan. bínú. Rárá. Mo ń try láti tidy up inú kitchen yẹn. Ẹ bá dẹ̀ ti pè mí kí n wá bá yín ṣe. Aya titi wa tó jọ wá lójú, a gbọ́dọ̀ fún ẹ wàhálà. Sister, ẹ mọ̀ pé anytime tí bá wá, mo máa ń mú àwọn nǹkan kéékèèké bíi provisions, bíi groceries. Kì í ṣe pé ẹ wà okay o, àmọ́ mo ń fi ẹ̀mí ìmoore hàn pé Ọlọ́run ló kẹ́ mi báyìí. Ọmọ ni Rẹ̀mí dè, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. So mo fẹ́ jẹ́ kẹ̀kàn bá mi manage 20,000 yìí, kẹ̀kàn fi ra 1 or 2 things. Ni. Ó máa ṣe, ó ṣí ọkọ mi. Yes ma. Lágbára Ọlọ́run. Wàá bí sùn, wàá bí wàlẹ̀ nínú ilé wa yìí. Ẹnikẹ́ni tó bá fẹ́ fi lé ọkọ ẹni ẹ lára tó bá sọ pé àwọn fẹ́ ṣe ẹ́ǹdì, wọ́n á gúnyan láyé, wọ́n á lọ gbọ̀bẹ̀ lọ́run ni. Àní pèsè ẹnikẹ́ni tó bá fẹ́ ní ẹ lára nínú ilé àbúrò mi yìí,
ayé onítọ̀hún máa bàjẹ́ tí ò dẹ̀ ní látúnṣe. Àmì ayé yín á wá bàjẹ́. Ní ayé yín máa bàjẹ́. Mo fún yín lówó ẹgbàá. Ẹ kọ́kọ́ bá mi gbówó mi náà. Ẹ ìṣúnú ni. Kí lẹ tẹ́ǹdì mú? Ọdún nonsense wo nìyẹn? Ayé yín máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí ni òde? Ẹ̀yin àgbàyà játijàti. Mo wá fún yín lówó. Ẹ̀yin yọkọ bonvita. Anytime tí bá ti wá. Ṣé o. Ẹ máa ṣe ohun tí bí ìgbà tẹ́lẹ̀ jẹ́ kọ́kọ́ tán. Ẹ̀yin kọ́ ọkọ tèmi sí èmi. Ní sùúrù. Ó fẹ́ nà mí ni. Mo lè lu yín. Ìwà wèrè lẹ́wù yẹn ìwà tó fi ń nàyàn gangan ni. Ó yẹ kí n sọ owó yìí mọ́ yín lórí nìbọn mi ò fẹ́ tàpá sí àwọn Yorùbá. Àná tẹ́jẹ́ ni o, ọ̀rọ̀ tó paná ni o, mo lè fi sí ọ̀rọ̀ yín dì. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí ni mo ṣe gan? Kí lẹ ṣe yín tó bá bìnrin pé kó lọ fẹ́ yàwó mi? Kele kan kìnì kan. Ẹ̀yin lẹ́nu yín. Pẹ̀lú gbogbo bí mo ṣe ń tọ́jú yín tó. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún yín tó. Kí ní sùúrù. Mo fẹ́ jẹ́ kó gbọ́ gangan nìkan lè mọ̀ pé wèrè nìyẹn ọkọ mi. Ẹ̀yin. Ẹ wo bí. Next time tẹ́ bá tún dọ́rú ẹ̀ wò, ilé á ga jù yín lọ. Ṣé fẹ́ kí àbúrò yín máa bá yín ní nǹkan ṣe kẹ́kọ̀ọ́ bímọ fún? Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin káàbúrò yín fẹ́ yàwó mi, wọn ò lè pẹ́ àwọn ò lè yé. Ṣẹ́yìn ẹ̀yin obìnrin ló yẹ kẹ́ tún máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sóbìnrin ẹgbẹ́ yín. Alẹ́ ẹ̀dá. Ẹ kàn dá wo èrò ìbora, máa gbé gbogbo ẹ̀ wá, ẹ máa ṣàdúrà, ẹ máa jẹ ẹ̀yin yọkọ bonvita yìí. Ẹ wo bí. Ẹ dẹ̀yìn lẹ́yìn èmi àti ọkọ mi. Mi ò bá yín ṣeré o, mi ò dẹ̀ mú ní kékeré, kẹ́ wojú mi dáadáa. Gbogbo nǹkan tí mo sọ yìí mo mí nẹ̀. Next time tẹ́ bá tún dọ́rùn ẹ̀ láṣà. Ẹ wo bí, màá bó yín mọ́lẹ̀. Ẹ̀yin àgbàyà játijàti, ó tún gbowó dání ní ìrírú ẹ̀rì. Ẹ ló lé ẹ tún ní gbéraga. Ìyàwó àbúrò mi fẹ́ fi ìka gún mi nímú. Ọmọ ayé wò ẹjọ́ ayé Maria de kò sí jalè kazia. Andia Linda. Mo ti ṣẹ̀ sí mo ti tẹ́. Wọ́n pé kò sí ìjà yìí. Ìyàwó kò sí. Má sí jalè kaya. Ìjà wo kò sí ìjà. Hello? Fọlábí. Sister mi. Fọlábí ẹ̀mélòó ni mo pè ẹ́. Ó ti já okùn ọmọ ìyá èmi àti ẹni ẹni. Àǹtí mi. Kémi má bẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí ẹ̀jẹ̀ kan náà tá a jẹ́. Kí wọ́n pe ìyàwó ẹ̀ jókòó. Ó sọ gbogbo ọ̀rọ̀ yìí fún. Díẹ̀ ló kù kíyàwó ẹ̀ ná mi lẹ́ni. Ẹ̀mí pé Ìrèmídé wá bá yín jà nílé. Fọlábí ò ṣe lẹ́dàá mi. Alájọbí ló máa dá láàrin èmi àti ẹ. Àǹtí mi. Sister mi. Oh God. Irú ìyàwó wo ló lé nítorí ọlọ́? Ṣé ó lórí láyà? Ìrèmídé lórí láyà lọ bá àǹtí mi nílé. Ilé ló ń bọ̀ wá bá mi. In fact. Ẹjọ́ ọwọ́ ta ni a ó fi kó o. Ìṣẹ̀lẹ̀ pọ̀ nínú ayé. Ibi abá fún ẹ mọ́ wá. Ìrèmídé, ta ló gúnyán fún ẹ tó ní tọ́bẹ̀ òṣòro? Ìwọ lọ sọ́dọ̀ sister mi. O lọ insult wọn. Who do you think she is to me? Tell me. She's just like a mother to me. Bí màmá mi lọ ṣe rí, even gan màmá mi ni wọ́n. And you have the effrontery to go to her place and insult her. If she said nothing between us, kò sí nǹkan kan nìyẹn. Ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Má bínú sí mi jọ̀ọ́. Èmi náà ti react tán kí n tó rí pé mo overreact. Má bínú jọ̀ọ́. By the way, báwo ló ṣe gbọ́ gbogbo nǹkan tí èmi àti wọn jọ ń sọ? Ṣó rántí ọjọ́ kan tá a wà ní dining. Àǹtí ló ń pè. Ọ̀rọ̀ dẹ̀ máa ń pògùn lórí fóònù.
tí bá ṣe tó máa pè wọ́n. ọ̀rọ̀ wọn máa ń pọ̀ wọ́n máa sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ẹni tó ń bá sọ̀rọ̀ jókòó tí wọ́n bá rí àfi bí rédíò àsọ̀rọ̀ máa gbé sí ó yẹ kó lè gbé pàdé ní wà pé wọ́n padà. tí bá ṣe tó máa pè wọ́n má jẹ́ wọn ẹ̀ má yẹ kọ́tà sá pẹ̀lú ìṣùgbọ́n. mo wá tẹ auto record mo ti tẹ̀ sí orí fóònù ẹ̀ because mo ń fura pé gbogbo ìgbà tó bá ń pè ẹ́ o kì í fẹ́ gbé call lójú mi ibẹ̀ ni mo ti ń fura pé nǹkan kan ti ń lọ lábẹ́lẹ̀. so gbogbo nǹkan tá à ń sọ ló wà recorded. má bínú jọ. sori pé apààyàn ni ẹ o. má bínú jọ má bínú má ṣàtúnṣe mo promise pé má ṣàtúnṣe. sọ fún mi nígbà tí o gbọ́ gbogbo nǹkan tí à ń sọ ṣé mo wá fi wà sí ẹ. rárá o. ọlọ́pàá kì í fẹ́yàwó lé ẹ ṣé mo fẹ́yàwó lé ẹ. then what is the meaning of all these things. I'm sorry. I am really sorry. Má bínú, mo sáré lọ wò pé bóyá tí bá ṣe first attack, everything ma was sorted and I regret it. I truly regret it. So ẹnu tí gbìn yẹn tó fi bóòrìṣà, o gbọ́dọ̀ fi bẹ àǹtí mi, o gbọ́dọ̀ fi bẹ àǹtí mi padà. Má bẹ̀ wọ́n, mo ti dán. Má bínú sí mi John Toriola. I'm really sorry. I am sincerely sorry. Má bínú. Why? I love you. Gbà sódì fóònù yọ gbogbo record thing kò jọ gbogbo ẹ̀kún bẹ́ẹ̀. Mo ti yọ ó lè wo honestly kò sí not sharing anything. Mo ti yọ gbogbo ẹ̀. I'm sorry, má bínú. Ẹ káàárọ̀. Má sì gbàgbé pé wọ́n ló ń bọ̀ lẹ́ni. Ọlọ́run ṣeun tẹ̀tẹ̀ tí jáde. Ẹnu ò tiẹ̀ jáde ẹnu. Babe. Yeah. It's where my love. Yeah, I have to go. Mo ní lecture by 2. Ẹ ò sọ bẹ́ẹ̀. Báwa ẹ máa lọ. Mo ti like owó jù. Àbí náà. Màá transfer owó sí ẹ. Sure. Ó yẹ kó tó débẹ̀ yẹn sin o máa rà lá. All right. Take care of yourself, huh? Kí ló dé tó wò bẹ́ẹ̀ yẹn? O mọ̀ orí tẹ́lẹ̀ ni. O dẹ̀ wo yí ọrùn bíi 360. Kí ló ṣẹlẹ̀? Sista mi mọ̀ rí. Mo bọ̀bọ̀ ìkéré sí yín kan. Ìkòrò ló wá rà. Ọmọ ẹran ṣe wá dé gbá. Kò ní nǹkan mi ló wá ṣe o. Bọ̀ sí bọ̀bọ̀ yìí ti sweetheart mi tó dúró tó dùnyàn lọ́rùn yìí. Òun ló ka ẹ lára. Sista mi. Kí ni? Mo sure pé ọmọkùnrin kò lè tó first born yín. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ di ẹ̀gbọ́n ni àbí ó fẹ́ mọ̀ di abájọ ó fẹ́ mọ̀ bó ṣe ń lọ. Okay, fine. Ṣó ti rí ọmọ tó ń lọ yẹn? Ṣó ti rí ó ti rí baby boo mi tó rọra ń lọ yẹn? Ó rí bó ṣe rọra ń catwalk lọ. Ó ti ẹ̀ ń bounce. Ó rí bó ṣe ń bounce lọ yẹn. Anyway bó ṣe wà yẹn. Son mi gba 5 years lọ́wọ́ ẹ̀. Àbúrò tiẹ̀. Ó gba 5 years lọ́wọ́ ẹ̀. Baby mi dẹ̀ ni bẹ́ẹ̀ ni boyfriend mi lówó tó lọ yẹn. Ṣó ti rí àwa kan báyìí tàbí báyìí a máa ń prefer àwọn ọmọ tó kéékèèké. A máa ń like àwọn younger ones àwọn kéékèèké bẹ́ẹ̀ yẹn. Àwọn ọkùnrin tó wá dàgbà àwọn náà like àwọn obìnrin kéékèèké because ẹ̀jẹ̀ wa ọmọ máa service ara wọn. Àwọn ọmọ tó dẹ̀ ń wò yẹn they are very very good boys. Wọ́n ti good jù. Ó ti yẹ tó ń wò mí bíi pé nǹkan tí mò ń sọ strange ṣó rí irú ẹ̀ rí ni dúró náà ṣó rí igi ló ń gbé nígbà tí ṣe pé ní jungle ló gbé ó lè ṣe bíi pé ò rí rí bíi pé big deal ni ò rí rí ó jẹ́ kó síta ibi tẹ́ ń gbé yẹn ó ti wọnú tù bóyá kó kó síta ibi tó ti happen kó lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá mọ bó ṣe ń lọ ni wàá mọ̀ pé kò ń ṣe nǹkan tó strange kò ń ṣe new thing ó ti gbọ́ kò ń ṣe new thing kó wá síta ibi tí civilization wà so that wàá máa rí bó ṣe ń lọ. Táwọn ọmọ yín bá wá mọ̀ pé inú wọn ò ní dùn. Pẹ̀lẹ́ George tó bá jẹ́ yẹn ló bá wá tó fẹ́ máa rán jókòó kó máa rán tí ìbá ṣe tó jẹ́ pé nǹkan ilé ayé ẹ̀ ó ká ẹ lára jọ̀rọ̀ ọbọ̀ bẹ́ẹ̀bì mi tó kọjá lọ wàá tẹ̀lé mi lẹ́yìn wàá jẹ́ ká lọ parí ọ̀rọ̀ wa nulẹ̀. Sista mi. Ó dà mo ti gbọ́ èmi ò tiẹ̀ ráyè tiẹ̀ mọ́ lẹ́yìn ṣá. Ẹ dúró. Ọlọ́run á jẹ́ kí ó dà fún
Ọlọ́run tó dá ewé àti egbò ó dá fún lílò àwa ọmọ ẹ̀dá tí Ọlọ́run ṣẹ̀dá ni. Kò sí nǹkan kan tó bá ti bẹ́ẹ̀ nígbà tí ò ṣe pé èèyàn fẹ́ ṣàbúrú. Ìtàn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ewé àti egbò a máa sọ yẹn lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ á sọ lọ́jọ́ iwájú dádì. Eléyìí ni wọ́n ń pè ní máraró. Bẹ́ẹ̀ ni bóyá ẹ̀dá ń dààmú obìnrin ni o àbárò obìnrin àbọ́kùnrin ló ń ṣe ségesège ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa lò lè pẹ́yà. Àwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni ẹ máa fi omi gbóná lò tàbí ẹ̀kọ gbóná. Bẹ́ẹ̀ ni ṣe rí Olódùmarè ló dá ewé àti egbò fún lílò àwọn ọmọ ẹ̀dá ènìyàn tó ṣẹ̀dá. Ó ní ìtàn tó rọ̀ mọ́ eléyìí ṣùgbọ́n kì í ṣe ọjọ́ èní la máa sọ. Àgbo eléyìí Ìrèmídé ìwọ nìkan ló máa dá mú. Àti ìlú Ifọ̀ ni mo ti lọ gba àgbo ìwá lọ́dọ̀ ìyá Rọ̀kíbù eléwé ọmọ olórí eku. Àwọn èèyàn tó jẹ́ pé ńgbà tán prescribe àgbo yìí fún wọn tó jẹ́ pé wọ́n fi inú ṣoyún wọ́n fẹ́ gbé ọmọ pọ̀n. Eléyìí Abẹ́òkúta ni mo ti lọ gbé wá. Ní ọjà Ìtòkú lọ́dọ̀ Yáàyì Alájà Gàníà ìgbẹ̀lélẹ̀ tiwa òun náà àgbo ẹ̀ wọ́n ní ó máa ń bá àwọn obìnrin lára mu. Wọ́n bá ṣe fóbìnrin àtọkùn wọ́n máa fi inú ṣoyún wọ́n máa fẹ́ gbé ọmọ pọ̀n. Ìwọ nìkan ló máa mú eléyìí tó bá ń ṣe nǹkan àlejò ẹ lọ́wọ́. By that time ní lo eléyìí so gbogbo ìdọ̀tí inú ara ni o àbí nǹkan kan ni o eléyìí máa fọ̀ dànù. Ṣé ti gbọ́? Ó wà very very good torí pé àwọn tí mo lọ gba àgbo yìí lọ́wọ́ wọn kì í ṣe èèyàn àwọn àgbo yìí mo lọ gba ìkan ní ọ̀dọ̀ obìnrin kan Alájà ìyá Rọ̀kíbù alágbo ní Ifọ̀ àgbo ọ̀rọ̀ ọmọ ni eléyìí Abẹ́òkúta ọ̀dọ̀ Yáàyì ní Ìtòkú Alájà Gàníà ìgbẹ̀mú ti gba ilé àwọn èèyàn lójúwe wọn fún mi ò mọ wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ ìyá Rọ̀kíbù lọ́jà Afọ̀ alágbo eléwé ọmọ òun ló ṣe lé fún mi. Ṣé máa dárúkọ wọn náà tá bá fẹ́? No, ẹ má dárúkọ wọn kò ní ìdó ẹ má dárúkọ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irú ìlànà tèmi wà ìlànà aládùúrà ṣùgbọ́n Olódùmarè tó dá ewé àti egbò ó lóun dá fún lílò àwọn ọmọ ẹ̀dá ènìyàn láti fi ṣe rere. Wọ́n ní ẹ wo Dádì Àfọlábí tó jẹ́ pé ìwọ nìkan ló máa lo eléyìí. Sọ́yà gbélé sọ́dọ̀ má jẹ́ kó papọ̀ mọ́ra wọn. Okay sir. Àfọlábí ìwọ ni eléyìí wọ́n ṣàlàyé ẹ̀ fún mi ìyàwó ẹ̀ òní mú mélé náà pè ní ajílé àjálé àjáǹtètè ara líle ni wọ́n fi ń wọnú òkun. Ara líle ni wọ́n fi ń wọnú òkun. Bẹ́ẹ̀ni wọ́n ní ó máa kí. Ẹ sà inú òkun kọ́ ló fẹ́ wọ̀ o inú ara mi ni. Máa gbọ́ wọ́n fi ṣàkàwé ọ̀rọ̀ ni pé ara ìwọ̀n rán ó ní nǹkan tó ń pè bẹ́ẹ̀ pé ara ẹ̀ máa ń lé wọnú òkun ni pé tí ọkọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní mu eléyìí wọ́n ló máa kí ó máa tóbi ó máa tú tẹnu ẹ̀ lẹ̀ pù ìwọ̀n rán tó wọnú òkun bẹ́ẹ̀ ni tó ìwọ nìkan ni ìwọ̀n eléyìí ẹ má jẹ́ kó papọ̀ gbé tọ́jú ẹ síbì kan ṣe ti gbọ́ àdúrà wa gbà ní orúkọ Jésù bá ṣe fẹ́ kó ló máa rí ó lè jẹ́ pé àwa náà à ń lọ sí hospital ó dẹ̀ pé nǹkan kan ò ṣe àwọn méjèèjì ṣùgbọ́n ìgbìyànjú yín make sure pé bẹ́ẹ̀ ṣe sọ pé ká lò lámọ́ máa ṣe máa lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn ẹ tí wọ́n bá jẹ́ alábíàmọ́ kò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ọmọ kò gbọ́dọ̀ fi ṣeré. ṣe dádì ẹ jẹ́ kí n tiẹ̀ bá yín dádì ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ dúró jẹun ẹ wá lọ sí Ifọ̀ Abẹ́òkúta àbí wọ́n ṣe delivery fún yín ni ẹ jẹ́ ń jẹ oúnjẹ ni mo wá àwọn àgbo yìí lọ ni ẹ dúró ẹ jẹ́ kí n lọ ṣe oúnjẹ fún wọn mo ń bọ̀ sí ọmọ tá máa ṣe Fọlábí láti sẹ́ni lọ́wọ́ sí. ok ó ti yé mi ẹ ṣe sà. Here, Mr. Fọlábí, congratulations. Ìyàwó yín ti lóyún ọ̀sẹ̀ mẹ́fà. Oh my God. Yes. Oh my God. Ah, baby. So all hope is not lost. So ọmọ pè mí náà ní bàbá lágbájá. God, you're so wonderful. So, ibi tí àwọn ti fẹ́ inú ẹ̀ bàbá. Kò sórúkọ tí mo ti pè mí dọ́kọ̀. Ọlọ́run gbàgbé àwọn ẹ̀dá. Ah!
Thank you so much. Ṣé mo fẹ́ bá ògbélé ìdá báyìí? Táǹkì mélòó ni táǹkì ilé láti jẹ irin? Nígbà téèyàn bá wọn sí ayé wa ní kọ́lọ́n kó ṣàánú ni. Ní òun tójú sú mi gidi gangan ni o. Láì ṣe pé bóyá èmi náà kọ́ mo ti wà níbí tẹ́lẹ̀. Tó ẹ pé táyà kan ìní ti parí ẹ̀tọ́ báyìí. Àwọn yòókù mi náà wọ́n tún mọ gbé táyà wá. Àbẹ́mi náà kan mo ti ń sẹ́ níbí tẹ́lẹ̀ ni. Àjàgbé. Ìní ti parí gan. Kí ló tó ń dá sọ báyìí? Ọ̀bẹ́kẹ́. Báwo ni? Kí ló fẹjọ́ tó ń dá sọ báyìí? Ọmọ wo mi tí ẹ jàre. Kí ló ṣẹlẹ̀? Àní kọ́ ọmọ wòran tí ẹ. Àjàgbé ṣe bọ́ọ̀rẹ̀ ni wá sọ tó bá ṣẹlẹ̀ fún mi. Ṣé tí ìbá ṣẹ̀ṣẹ̀ máa fẹnu sọ tí bá ń ṣẹlẹ̀ fún ọ? Ṣé ìwọ wẹ́nu lẹ́kọ́ wẹ́nu ọkọ ni? Sọ wẹ́nu lẹ́kọ́ wẹ́nu ọkọ ni? Jọ́ nítorí Ọlọ́run ṣé ríìmù lọ bá ń bì nísìn tí mo lọ ra táyà tuntun sí? Àbí àbọ̀ bá táyà kankan tí mò ń fẹ́ lọ́wọ́ sórí ibi tẹ́ńjìnì ń wà hàn. Láti jẹ́ nínú ti wà ń bẹ̀. Epo tó pé ti máa lò ẹjọ́ kan péré níbi tán. Àjàgbé kí n sọ kí nìkan fún ẹ. Wọ́n ní pásọ̀ fura pásọ̀ já sí náà o. Àjẹ́ òfura àjá jìn. Tó nílé ò bá fura ó lè á kó o. Kí ló fẹ́ fa gbogbo àwọn òwe ńláńlá? Ìtí mò ń sọ fún ẹ ní wípé. Láìsí Adébáyọ̀ fà létí. Ìtí mò ń sọ fún ẹ ní pé ọ̀rọ̀ tó bá ń da ó ń fàdúrà o. Bẹ́ẹ̀ni. Ètò ọkùnkùn díẹ̀ káàtó ó ń fàdúrà. Ṣé lórí ọ̀rọ̀ ẹ yìí ó yẹ kó o jáde sórí ọ̀rọ̀ ẹ. Ọlọ́run kájò bẹ́ẹ̀ ni ó yẹ kó o jáde Ọlọ́run kájò kó o jáde. Ẹ wo sí Ọlọ́run abẹ́rẹ́ Ọlọ́run bí Ọlọ́run sì fà lé mi lọ́wọ́ Ọlọ́run sì mú ó sì fẹsẹ̀ ara ẹni wá bó ṣe jọ́bẹ̀ ẹ̀kẹ́ tó ó sì wá ó sì kó sí mi lọ́wọ́ tó gán. Kí nìyẹn? Wọ́n ti sọ bẹ́ẹ̀ pé wọ́n ti sọ wọ́n ní ẹnìkejì rẹ tí ẹjọ́ ń ṣiṣẹ́ yìí onítàwọ́ sí ọ mo ní irọ́ ni kò lè possible mo lọ́rẹ̀ mi ni mo ní kò lè rọrùn ní ìsìn báyìí Ọlọ́run ti wá mú fúnra rẹ̀ ló mú lámbà ara rẹ̀ lẹ̀ tí mo fi mọ̀ pé wọ́n ló ń ṣe mí. Lọ́nà wo? Ìwọ ló ń ṣe mí. Ètò mi ò fi ríṣẹ́ ṣe mí láti bí ìjẹfà tí mi ò fi ríṣẹ́ kankan ṣe lọ́dọ̀ tí ẹjọ́ sọ fún mi torí Ọlọ́run tí ó bá jẹ́ pé báyìí ò dìtà mí pé ọ̀ ń bọ̀ wá kí mi bí sọ ráyè. Àánú ẹ̀ ló ṣe mú ní kí wọ́n. Sọ ráyè. Mi ò ráyè. Mo sá ń wò ó táyà mi báyìí mọ́tò mi táyà rẹ̀ ojú báyìí yóò mọ kọjá lọ kò ní kọ̀ kí rímù òun bàjẹ́ sẹ́wọ̀n pé rímù ọkọ̀ tí táyà bá ti lè lọlẹ̀ kì í pẹ́ bàjẹ́ wọ́n rí pé àwọn ọmọ wájú mi sáà ní ìrírú ẹ̀rí ẹlòmíràn mọ̀ fọwọ́ yí táyà báyìí yóò fọwọ́ yí táyà báyìí yóò yí kọjá wájú máa fọ́gá lèmi náà yóò ní mo káàbọ̀ èmi náà mọ̀ sẹ́ yóò ní mo kú sẹ́ àṣẹ́wọ̀ ló ń ṣe mí ọ̀bẹ́kẹ́ ìwọ ló ń ṣe mí. pé tó mo advice ẹsẹ̀ mo ti ṣe ó dẹ̀ bẹ́ẹ̀ ni kórìí ò pé bẹ́ẹ̀ ni tó dẹ̀ bẹ́ẹ̀ kórìí ẹ pé ni wọ́n mọ̀ sọ pé mi ṣe pé mo advice ẹ Àjàgbé orí ò pé. Ọ̀bẹ́kẹ́ èmi ti ká ọ. Pé àti mọ̀ sórí tọ́lọ́mù ti bọ̀tẹ́ ẹni hàn ni kò lè pààyàn mọ́. Mo wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa ṣe é báyìí. Ọ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọlé ológun ni. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni. Lọ́ọ̀dọ̀ Ọlálùmí. Ó dà. Lọ́ọ̀dọ̀ Abidjan. Ó ní tẹ èmi pé mo advice ẹ. Gbàgbé. Pé mo advice ẹ. Àṣírí ẹ ti tú. Wo. Àṣírí kí ló fẹ́ ṣe. Àwọn association wọ́n tún wá gbé níṣẹ́ ẹ. Èmi ò pé. Iṣẹ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àbí tèmi kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé olóyè ni nínú ẹgbẹ́. Jẹ́ ká sọ sẹ́sàn mọ́ bọ̀. Wọ́n jẹ́ ká sọ sẹ́sàn mọ́ bọ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà pé ògùn jóògùn lọ ni jẹ́ ká sọ sẹ́sàn wá. Sẹ́lẹ̀ ya wèrè ni. Ìwọ inú ẹ̀ tó ń dùn. Ó mú lámbà rẹ̀ lẹ̀ báyìí. Yí pé òun lọlé ológun. Ó tún wá fi hàn mí. Kò sí wèrè. Kò sí wàhálà. No problem. Láàrin èmi àti ẹnìkan fi bí ilẹ̀ fẹ́ nìkan. Sọ ti yọ inú kí n fi bí ilẹ̀ fún àbí kò fi bí ilẹ̀ fún mi. Lẹ́yìn tí mo sì mọ̀ pé lílọ ní kẹ́yìn bọ̀ yìí. Ìwọ kó nǹkan náà bí tọ́ wà. Ibi yaba fún ẹ mọ wá rí. Ìwọ àbí aráyè lọ yọ. Bí ẹ mú un jà. Gbìyànjú láti wádìí inú jìn ju kànga lọ o. Tó bá lọ ṣó máa dé o. Ìrìn àjò ṣé máa bọ̀ ṣó máa bọ̀ o. Ara òun gán ti tutù lódùmarè. Nígbà táwọn àlejò yìí ń já sinmi. Eré ọmọ yìí ọ̀dà ni. Sọ́wọ́ ni wọ́n máa fi gbọ́n òròǹgbò mú ni. Ọjọ́ lábí. Ọjọ́. Ìyá rẹ̀ lọ pa. Ó yẹ ká káàfó olú ẹ̀ lọ́rùn. Nígbà tó gbé ọkọ̀ sí tẹ́ẹ̀fì síbísí.
àwọn ranù. Professor mo oúnjẹ búrẹ́dì nísìn mo fi búrẹ́dì sí bíi bàtà sọ́wọ́ hygienic báwọn ṣé kò lè fa coronavirus ní wọ́n báwọn. ṣé bọ́lá kàwé tẹ́lẹ̀ kó tó kí nǹkan tó ṣe ọ́ lórí ni. This is plate. ní bàtà. Plate. mo ti gbọ́ mo bínú. Mo fẹ́ jẹ́ kó mọ̀ ni pé Champions League wà lónìí o. mo wá fẹ́ mọ àwọn nǹkan tó fẹ́ wá so Chelsea versus Bayern Munich sọ ń gbọ́ mi Man U versus PSG ẹlẹ́ẹ̀kẹta ni Arsenal versus kí ló kọ àwọn ti Serie A yìí Inter kí ni ṣé gbogbo ni kí n gbé lórí Chelsea versus Bayern Munich wọ́n gbé wọn papọ̀ tó ti yọ mo fẹ́ mọ bí ṣe ń lọ n tó lè wá ń bẹ̀ kí n tó gbé kí n tó ta torí mo fẹ́ fowó gidi sí ni o mo tó wá gbọ́ Man U versus PSG sọmọ yìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ra Messi ni red card nínú èwo nínú Man City àkọ́kọ́ àbí tẹ̀kejì nínú Chelsea àti títí Bayern Munich penalty àti red card penalty. Shut up, where you making noise? You're not making noise. Sorry, Professor. Ní tí mo fẹ́ mọ̀ gangan ni pé inú máàsì wo ni wọ́n ti fẹ́ gba penalty ṣé ti Chelsea ni àti Bayern Munich àti ibo ni wọ́n ti fẹ́ fún yàn red card ní tí mo fẹ́ mọ̀ gangan nu ká lè mọ tá a fẹ́ ṣe bóyá kì í sì gbé gogo ṣé kí n gbé gogo. Bring your book. Your book. Ìwé. Yes, bring your book. Ó ní. Alákọ̀ọ́kọ́ sọ fún mi pé kíní wà ń bẹ̀ ó ní gogo ó ní penalty. Don't make noise when you in class. You will not make noise when you in class, right? Professor ṣebí mi náà ni mo ra ń tọ́ ǹjẹ́ ó ní sùúrù ni ó ní sùúrù náà ni owó náà lè yẹ fi ń wówó owó lè yẹ fi ń wówó èmi kò tí fi nǹkan kan sẹ́nu láàárọ̀ yìí o. Ó sọ̀rọ̀ penalty ó sọ̀rọ̀ red card tí a bá ṣe lè gbé. Bọ́fà. Kí kọ́mọ̀ lọ jẹ́ pé Man U wọ́n lọ sanwó nù ni mo ṣe béèrè tí wọ́n sọ sọmọ pé Ronaldo ti padà síbẹ̀. Kọ́nà mélòó ni ó fẹ́ wá inú máàsì wo ni ó ti wá kí ni nǹkan ti fẹ́ ta gbogbo. Over. Ṣé kò sí pọ́ǹtì kankan tó fẹ́ ní tí mo sọ fún ọ rẹ o géèmù mẹ́ta ni wọ́n fẹ́ gbá lálẹ́ yìí o mo sọ fún ọ pé Arsenal versus Inter Man U versus PSG. Use your brain, my friend. Use your brain, okay? Use your brain. Use your brain, okay? Ṣé torí géèmù ẹ̀yọ̀ kan náà lọ sí wájú ọgbọ́n bẹ́ẹ̀dì mi tán bá tó tún mú kí nílé lórí. Anyway, tí a máa penalty tí n tó lè fa penalty náà ni kí wọ́n fún yàn red card káwọn yòókù wa máa fẹ́ fi wèrè kún ó lè fa penalty gogo ó yẹ kó ti kọ́ síbẹ̀ náà kó sì fi kinní náà kún kí la ti pè kọ́nà kó tiẹ̀ ṣe 14 kọ́nà àbí 13. Mo dáràn bọ́ọ̀lù rékẹ̀ àbí kò fẹ́ dá fún pòfẹ́sọ̀ ni tẹ́mí kan ti jẹ láàárọ̀ yìí bọ́ọ̀lù lọ́ọ́ yá ikẹ́ pòfẹ́sọ̀ bọ́ọ̀lù lọ́ọ́ yá mo gbé pòfẹ́sọ̀ tẹ́mí gé tí jẹun. Àdẹ̀fọ́ máa bí lọ. Ẹ̀ràn àbẹ̀yàn. Ta ló wọlé síbí? Àárọ̀ ọ̀run kẹ̀kẹ́. Bàbá mi o. Kábíyèsí owó lẹ́wà. Àbárọ̀ ọ̀run ló dá oúnjẹ mi nù. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Wọn máa rí irú eléyìí rí kẹ́. Ẹ bọ́ bá tiẹ̀ wàá mú ológbò. Ṣé bí ọ̀sẹ̀ ò tí ì pé?
dákò yẹ kó ariwo jàre ebi ń tọ́ bá ṣẹlẹ̀ lọ́jẹ̀ kí n gbọ́ ọ̀sẹ̀ òsì tí ì pé bọ́ bá fẹ́ jẹun ní tó fẹ́ mọ̀ lòǹgbò ní ọ̀jẹ̀ kan ṣe òde ó sà lọ́sẹ̀ tí mo máa ń bọ́ kí ló dé gan kí ló ṣẹlẹ̀ gan tó fi fẹ́ fi ebi pa bàbá rẹ̀. olè òní jàgbà kọ́ mọ́ ṣe lójú fèrè ó lẹ́wà ọ̀sẹ̀ báyìí. ọ̀sán tó ṣẹlẹ̀ ni o ọ̀sán tó ṣẹlẹ̀ ni ẹ ń fariwo lájàre kọjá ń gbọ́ràn. adìyẹ ìrànà ìmọ̀ ìṣòwò àjẹgbé ohun abáṣe ló ní bọ̀ wá títàn èèyàn rọra ṣe láyé o rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀ tí gbogbo rẹ̀ yóò di gègédé fáyé wò láyé o fáyé wò èèyàn rárá. Come on. Iremide. Jadesola. Iremide. Jadesola. Iremide. Jadesola. Long time. Good to see you. Iremide. Kí ló wá ṣe ń bí báyìí? Ibo ló wà látijọ́ yìí? Mo wá ra nǹkan bí báyìí ni. Ó wá ra nǹkan bí báyìí? Ọ̀dọ̀ mi ní bí báyìí now. Really? Kí ló dé? Like, mo máa wá bí dáadáa. Really? Honestly. Àdẹ pàdé rí. Mo wá orúkọ ẹ lórí social media tó bá gbórúkọ ẹ jáde picture ẹlòmíì ló máa wà ńbẹ̀. Mo wá convinced pé mi ò ṣọ́ọ̀pù orúkọ yẹn ló lò. Orúkọ yẹn kọ́ ni mo lò. Mo ti change orúkọ mi. Elizabeth Ojora ni mo ń jẹ́ lórí Facebook. Ìyẹn ni pé orúkọ tó bá wù ọmọ ló ń jẹ́ lẹ́yìn odi àbí? Irọ́ nìyẹn, mo ti marry. Ó tọ́ ni married woman, èmi náà ti marry. We really need to catch up. Honestly. Ó yẹ wọlé jọ. Èyí láyọ̀, let's go. No, after you. Thank you. Yeah. Nice. Yeah, go inside. Ó fi dání ẹ wo ẹ wá mú o so that èmi àti ọkọ mi á lè ráyè ara wa dáadáa kò ní sí disturbance kankan. Kò sí problem, a máa retí yín. All right, tó dàbọ̀. Ó ga kú jókòó rẹ̀. Ó ga o. Àtàlẹ́ wa ń bá sọ̀rọ̀. Àwọn big sister wa kankan ni. Kí ni? Ṣé ọkọ ẹ ló fi ṣe screensaver yìí? Bẹ́ẹ̀ ni, ìdùnnú mi, ayọ̀ mi, olówó orí mi, ìfẹ́ mi, òun gangan ló ń rí yẹn. No, take a look. You can. That's my joy. Wow, what an handsome guy. You are very lucky to have him as a man. Oh, thank you. Ṣé ọ̀rẹ́ mi. Ìwọ náà sọ pé you're handsome. Ìwọ tèmi náà mọ̀. Mo mọ̀ pé ọkọ ẹ náà máa wà very, very handsome. Can I take a look at him? Of course. Kí lorúkọ wọn? Ọdúnayọ̀. Ṣó mọ̀ ni? Rárá o. Mo kàn ń wù wọ́n ni pé wọ́n handsome nítorí mo mọ̀ pé ìwọ náà ò ní bá wọn hèèrà tí ò lọ́mọ nú nítorí nígbà táwa ń school wa very selective a kó ẹ pọ̀. Ìwọ ń kọ́. Honestly, I'm happy. Inú mi dùn pé àwa méjèèjì la mójú lọ sọ́jà tàdé mú nǹkan rè wọ́n á bá wa kalẹ̀ lágbára Ọlọ́run. So ọ̀rẹ́, gist me, báwo ni married life? How is it? Can you talk to me? As you can see, it's very lovely. Jẹ́jẹ́ wa wọ́n ní máa sọ pé boring short. No, kò boring lọ́dọ̀ mi. Kò boring lọ́dọ̀ tèmi náà. Sáfúnwá pé kò sí ìjà ìyàwó kò sí. Kẹ́mbà sí jalè káyà ìyàwó kò sí ìjà. Kò sí ìjà.
àkàrà bá tún sẹ́pọ̀ ẹjọ́ ọwọ́ ta ni a ó fi kó. Bọ̀dá mi. Ìṣẹ̀lẹ̀ pọ̀ nínú ayé ibi yaba fún ẹ mọ wá rí mọ owó. Bọ̀dá mi. Gbìyànjú láti wádìí inú. Bọ̀dá mi. Bọ́lá gbé táyà sí. Táyà kì í níbo oorun lẹ́ ń sùn lọ́sàn-án gangan. Sálàfíà ni. A dúpẹ́. Ìṣe ní sùn. Ìwọ náà wo kí láago sọ lọ́wọ́ rẹ ní ìsìn. Ọ̀sán la wà. Ọ̀sán la wà. Mo ti sùn ní ìsìn ìṣẹ̀ àbàtẹ̀ 2 hours ni mo ti sùn. Nígbà tó ajé òwò àtọ́jọ́ ọ̀tà kí mo wá fẹ́ ṣe mi sáà ní para mi. Mo ṣe ní kí n àwọn eléyìí ò sì ti ṣọ́ọ̀bù lónìí Sunday. Mo ṣe ní kí n ẹgbẹ́ lílẹ̀ ní tí ẹ mọ̀ kí mo ti sùn lọ rárá bẹ́ẹ̀ mo ti sùn náà o. Nígbà tó yẹn jí mi láàrin òru ni o bẹ́ẹ̀ ṣe rí inú o. Bọ́ọ̀ni kí ló wá dé kí ló dé jáde ó ń bojú mi jẹ ó sì ń dùn mí o. Mo ń pè ọ́ ẹjọ́ mi báyìí máa pè ọ́ títí tí fóònù mi ò fi kú bátìrì rí ò fi kú ni. Nítorí èyí ń ṣe màá tó pè ọjọ́ mi náà mo ti ń pè ọ́ nísìnyí ó ti ní iyọ̀sẹ̀ tó jẹ́ kí ló dé tọ̀ dá mi lóhùn kí ló dé sọ̀rọ̀ mi ti sùn ọ́ ni. Bọ̀dá mi ẹ má bínú ọ̀nà ló pọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ nítorí pé pè mí pé kí n wá rí yín ni mo ṣe wá ṣé kò sí. Kò sí rẹpẹtẹ kan dàbí alára rota lájọbí mọ́ mi lára o rota lájọbí rò mọ́ mi lára o sórí ibi tí mo wà yìí ibi ọ̀tajà mọ́ rárá nígbà tí wọ́n á da òkúta bẹ́ẹ̀ ni mo wá fẹ́ gba ṣọ́ọ̀bù mi tó jẹ́ pé express nìyí wọ́n jẹ tó ti yọ tí wọ́n gba ṣọ́ọ̀bù express màá lè ra mọ́sínì mi màá sì tún mọ̀ sàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ bóyá mo fẹ́ mọ ta táyà àbí kí n mọ ta tíìbù àbí nǹkan kan. lọ́rọ̀ kan ṣá ìfẹ́ kí n fún yín lówó. lágbára olówó gangan ni mo torí rẹ̀ pé ọ torí bó ṣe kọ́kọ́ dé ìgan lásán mo kọ́kọ́ bí happy mo ti bí happy bó ṣe dúró yìí. ó dáa bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ kọ́bọ̀ tó yọ chichi tọrọ ẹ lè rí gbà lọ́wọ́ mi. kí ni. jáde mọ̀ sí tó báyìí fún mi kí ló dé tó ń ṣe báyìí ṣe bí sọ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ríran rí wa pé àìsàn ọmọ ìyá kan náà àìsàn ọmọ bàbá kan náà pé bàbá kan jẹ́ oníwárí kódà mọ̀jẹ̀ kókó ẹbí ọ̀tọ̀wọ́ rẹ̀ jà àkọ́dà èlò ni mò ń béèrè tí tó sọ fún mi pé ìlérí sí ń gbá kí ni tó wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kó èlò ni àníkọ̀ọ̀kan ràn mí lọ́wọ́ kí mi náà tiẹ̀ lọ sí ṣọ́ọ̀bù gidi tààrà tí bá sí ṣọ́ọ̀bù gidi màá ra àwọn kílò kọ̀ ẹ̀ tí màá mọ̀ ta àwọn táyà níjọ́ tí wọn bá gbé táyà wá màá rí táyà tà màá sáwọn fìkan yí kan ìgéèlò náà mo á béèrè lọ́wọ́ rẹ̀ tó di tójú òrìrí tó bẹ́ẹ̀ 1 million naira. ọ̀nà ìbọn fẹ́ ṣe mí lóore ni ó lè 1 million naira ni tó bá lé 1 million mọ̀ dà mí ló mọ̀. ṣe fẹ́ gbọ́ bọ̀dá mi mi ò lè fún yín ní kọ́bọ̀ torí pé wọ́n sọ wípé ẹ̀yin àti GTBet bẹ́ẹ̀ ṣe lẹ̀ pọ̀ bíi chingom báyìí ni wọ́n ní gbogbo owó tí máa ń fún yín gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe báyìí tẹ́tẹ́ lẹ fi ń ta mi ò ní kọ́bọ̀ tí mo fẹ́ fún yín o. kí ló dé táwọn èèyàn mọ̀ tí wọ́n mọ̀ tutù káàkiri báyìí wọ́n mọ̀ tẹnubọlẹ̀ káàkiri nígbà tá lómi ìbá tó bá tẹnubà kọ nínú wọn ìgbà náà ni ó tó sinmi kí ló dé ìrìn mi kàn gba bí kíní GTBet kọjá èmi mọ̀ gba bí ibẹ̀ kọjá ni tí wọ́n ní mọ̀ ń ya ibẹ̀ mọ́ ń ta ni. ṣé wọ́n parọ́ mọ́ yín ni mo béèrè ni mo ní ṣé wọ́n parọ́ mọ́ yín ni. ṣebí mo kàn ń gba bẹ̀ ni ìrìn mi kàn ń gba bẹ̀ lásán ni. wọ́n parọ́ mọ́ yín ni. ṣé mo fẹ́ tàn ọ́ ni ṣé mo lè parọ́ kí n mọ̀ rẹ́ rìn ni. àní èmi kàn ń gbàbẹ̀ kọjá ni bóyá gbàbẹ̀ tí mo ń gbàbẹ̀ kọjá ló jẹ́ kán máa rò pé bóyá mò ń ta. ní gbogbo ìgbà ṣé kò sí ọ̀nà bòmí ìyàtọ̀ sọ́nà GTBet tẹ́ ń gbà yẹn. torí pé wọ́n máa ń ròyìn GTBet pé àwọn èèyàn ń jẹ ń bẹ àmì mi èyí àbẹ̀ náà. torí pé bẹ́ẹ̀ náà ló sọ ní short cut way tí mo lè fi tètè dé ṣọ́ọ̀bù nígbà tí màá lówó ọkọ̀ tí ń sì lówó ọ̀kadà bó mo ṣe fẹ́ bákàbàkà ni màá sáà sì rìn dé ṣọ́ọ̀bù. ní tí mo sáfẹ́ ni kò ṣe ìhòòrò fẹ́mi lówó wọ́n fún mi lẹ́ẹ̀kan ní òdìdí tó ti yọ kọ́ má dàbí pé mo di ẹrù rọ́ lórí wọ́n fẹ́ wọ̀ lọ́rùn kọ́kọ́ fún mi 250 nínú ẹ̀ tó bá fún mi 250 nínú ẹ̀ máa wá bí tí ṣọ́ọ̀bù ti bọ́ sójú gba ara tó bọ́ sójú ta tí wọ́n ti ní gba agreement àti commission wọ́n máa ń sọ láwọn fẹ́ gba àgbẹ̀ kọ́sà tí wọ́n gba damages torí mi ìbá nǹkan ní nǹkan jẹ tó ti yọ tó bá ti lè gba ṣọ́ọ̀bù báwọn wá fún mi ní 250 kan sí. ó jẹ́ 500,000. tó bá fún mi 250 kan sí máa ra àwọn táyà máa tò síwájú ta ìní tí tò sínú ilé wọ́n rò pé táyà wà nínú ilé tó ti yọ nísìn tọ́yọ̀ àti máa tò síwájú ta táwọn èèyàn bá ti ń yẹ̀wò tán kí wọ́n kàn jẹ́ kí 200 jábọ́ sí 200 bá fi lè jábọ́ sí wá sọ̀n pé jẹ́ 700 báwọn màá ṣẹ̀ṣẹ̀ wá ra táyà tinú ilé gangan tó ti yọ lẹ́yìn ẹ̀ báyìí
fi 300 yòókù kún kó jẹ́ 1 million kó wá wo tèmi náà fẹ́ bí wa dá lára ẹ mọ̀ pé invest kan lórí èèyàn kan Ọlọ́run gbọ́ gbogbo àwọn tí ọ̀dà fún gbogbo wọn ni máa padà empower nínú family wa. lórí 1 million ó yẹn náà dà ṣẹ́ tẹ̀ wá rí o èmi o bí mo ṣe wà ẹ tẹ̀lé mi dénú mọ́tò nsìn màá kọ́ ṣe transfer iye tí ń bá lágbá gbogbo eléyìí tẹ̀ ń sọ èmi ìráyè o kọ́bọ̀ mi ní tí mo fẹ́ fún màá ṣe transfer fún yín ṣé ẹ fẹ́ ni. sí àkáǹtì kí ló tó fẹ́ sowó lófò ó ṣe transfer sí àkáǹtì ni ǹjẹ́ olówó ti wọ bẹ̀gbẹ̀ yìí wọn ò ní fún mi wọn kàn máa dàmí láàmú lọ dàmí láàmú bọ̀ ni wọ́n máa ní kí n lọ èmi ò kí n lọ ṣe dabix o àbí kí n lọ ṣe kí n sá wà náà bí màá ṣe sọ fún wa pé èmi ni mo ní èmi èsì láìdí káàdì kankan àdúrà kọ́lọ́pàá mọ́ mi ni mo mọ́ ń gbà ìyẹn láìdí káàdì kankan èmi mo ṣe wà yìí èmi ò ní national id card èmi ò sí èmi èsì wọ́n jọ́ bá ń ka sẹ́sọ̀ mo máa ń sá kiri ni nígbà ìwé dàbúrò ọmọ tó gba national id card ṣe bí gbogbo tí bẹ́ẹ̀ lọ́ọ̀kẹ́ mi ṣé kò tí ì tó national ni. bọ̀dá mi wọ́n kọlà ń Kútọ́nù. ní Kútọ́nù. ṣérù là eléyìí ni wọ́n kọ́ Kútọ́nù. wọ́n kọlà. ní Kútọ́nù. kò ní wọ́n lè kọlà Aláàfin Kútọ́nù láíláí ilé àwọn gárà gangan ni wọ́n mọ̀ kọ́ Kútọ́nù. ìyẹn kí lè á fẹ́ ṣe ẹ fẹ́ cash ni. tó wáyé pé káàsì bíi 1 million lè wà fún mi. ní kíni ẹ lè rí yẹn ẹ tẹ̀lé mi kẹ wá lọ gba nǹkan tí n bá ní fún yín. ọ̀dà náà ṣe sí báǹkì ni èyí mọ̀ bí ń ṣe gbà máa bẹ̀ wọ́n lọ́ọ̀ ni owó tó wá jẹ mọ́ ká sáìn àmọ́ bá ṣe ṣe jáde ọkọ̀ tó tún lò ní ìṣeré. eléyìí bá o. jáde. sá. ọkọ̀ yìí ló tún lò ní ìsìn. bẹ́ẹ̀ni. ó ní èsì àbí. ó ní. só ní èsì. ó ní èsì. mo gbẹ́ o owó lẹ́wà káì owó lẹ́wà alágbà lọ́nà owó lẹ́wà káì mo gbẹ́ o yé orí mi ó bùjọ lórí owó lẹ́wà káì alágbà lọ́nà káì ọ̀bùdó lórí ọmọ kí ẹ bí ara. káì owó lẹ́wà káì owó lẹ́wà ẹsẹ̀ káì. irú àlàó rẹ̀ owó lẹ́wà ń kẹ́gbàá bò mí ọ̀nà mi kí ló ṣẹlẹ̀ gan ẹ̀yin bàbá mi lọ́rùn ọ̀rọ̀ yìí ń rú mi lójú kí ló dé kí ló ṣẹlẹ̀ ó débi olóògùn pé sànù. èmi ò sùnmọ́ o wọn ò sùnmọ́ bó bá jẹ́ pé ẹgbẹ́ ojú ọ̀run ni wọn ò sùnmọ́ ilẹ̀ ọmọ mi kedere báyìí wọ́n sì máa tọ́ ṣẹlẹ̀ kẹ́gbà bò mí. ìbà bàbá ìbà yèyé o ìbà yín akọ́mọ́ fún ojú àlá owó lẹ́wà èmi aláàgbá ni mo wá bọ́ lẹ́nu mo sì fẹ́ kọ́ gbọ́ gbogbo tí n bá ti bá ọ sọ àkàrà rẹ nù. owó lẹ́wà bọ́ọ̀ bá ń bẹ nígbèrú òkun kọ́ ọ̀rọ̀ wá bọ́ọ̀ bá ń bẹ nígbèrú ọ̀sà kọ́ ọ̀rọ̀ wá o súré tètè kọ́ wá jẹ́ mi ni awo ipa wá jẹ́ báwo bá pa wá jẹ́ ní òòó mo pè ọ́ lónìí mo ti méwúrẹ́ ṣẹbọ mo ti mágùtà ṣẹbọ ọ̀sán yàgbà tánìgbà gbọ̀pẹ́ mo dò wíwí gbogbo tí n bá wí kọ́ ọ máa gbọ́ ni o owó lẹ́wà
ìdààmú tó fún mi tó wọn ò fẹ́ kó dààmú mi mọ́ gbogbo ohun tó bá rú mi lójú tó hàn kedere sí wọ mo fẹ́ kó ta ìmọ́lẹ̀ sí gbogbo bí tán bá ti ṣẹ̀ síwọ̀ èwo lẹ́wà torí mo mọ̀ pé wọn ò ṣẹ̀ ọ́ mo fẹ́ kó rí dojú ìjà kọbẹ̀ kásìrí ibẹ̀ ó tún kó ta ìmọ́lẹ̀ sí gbogbo bí ọ̀rọ̀ yìí bá ti rújú owó lẹ́wà ndé kó tara ṣàṣà ìjọ àbá pégún léégún jẹ́ni ìjọ àbá porò orò àgbọ̀nà àjàkí mèkó lóríṣà ọmọ jẹ o owó lẹ́wà torí mi náà mọ̀ pọ̀ ìdédé bínú èyí tó sì fi ń dà mí láàmú yìí mo mọ̀ pé ọ̀rọ̀ kan ti rújú nù àmọ́ kò yé mi ìwọ náà ni kó tan ìmọ́lẹ̀ sí gbogbo ibi tán bá ti sọ ibẹ̀ ni kó rí dojú ìjà kọ kó jẹ́ kí bí òun hàn sẹ́mi náà kedere rí dojú ogun kọ́bẹ̀ kó tú àṣírí wọn ìjọ àbá pégún léégún jẹ́ ìjọ àbá porò orò àgbọ̀nà àjàkí mèkó lóríṣà ọmọ jẹ owó lẹ́wà ndé kó jẹ́ mi nípe tèmi. Ọ̀kárì ó yá gbéra. Ọ̀dàjọ́ jẹ́ o. Àbí ọ̀sá gbọ́dọ̀ jẹ́ pé nítorí pé wọn ọ̀gbọ́n ní irọ́ ni owó lẹ́wà ìṣẹ́bẹ̀. Ndé kọ́ọ̀rẹ́ túbẹ̀ ká ojú àṣebí ọ̀hàn kíá. Àǹtí èmi ni o. Kí ló ṣẹlẹ̀? Àǹtí, mo lọ wo eré nílé sí mi. Pẹ̀lú ta ni? Pẹ̀lú rẹ̀. Ọmọ mi. Mo kò dáràn. Yé. Kí ni problem wọ gẹ́ ò ná láti àárọ̀ tí mo ti rẹ níṣẹ́ kó kọ lọ gba aṣọ lọ́dọ̀ télọ̀ ó dẹ̀ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ òde olórí burúkú olóṣì oníranù onírìn lẹ́sẹ̀ kí ló ń bá ká. Madam ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó dọ̀pù ló mú mi sọ́nà. ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ bóyá ṣé kó dọ̀pù mọ́ yẹn ni. èmi ni mo bá yí ẹ jẹ́ ni ṣé mi ni mo kó bá ẹ ni látàárọ̀ tí mo ti rún ẹ ó wà lọ ó dọ̀pù orí burúkú wo ló mú ẹ lọ́nà. kí ló ṣẹlẹ̀? ṣọ́bọ́ lórí burúkú aláyé bàjẹ́ yìí ni tí mo ránṣẹ́ látàrí orí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣòṣì kiri. ẹranko bó ṣe rí kò ṣàṣorí burúkú kò ṣọdún kan ẹ pé kò kó. báwo ló dí báyìí. dáná má bínú jàre idiot ni nà látàrí ọmọdé ránṣẹ́ tó bá ní ó kò bẹ̀rẹ̀ sí ní ṣòṣì kiri. torí ẹ̀ ló ṣe ń wọ̀n lépè tuntun yẹn. I'm sorry. It's wrong now. ṣé ìwọ ò mọ̀ pé ẹni tó bá ní ọmọ lọ́dọ̀ kò máa treat ọmọ ọ̀dọ̀ ni kátẹ sọ pé kò mọ ohun rí lórí social media o gbọ́ káàkiri everywhere when you maltreat your help you maltreat your children. wọn ò bí da tẹra mọ́ ń gbà yẹn mo dẹ̀ sọ fún ẹ má gbọ́ àní ìdọ̀mọ̀ òwò ló sọ mo fẹ́ gbọ́ ọmọdọ̀ ó gbà tán sí òun maltreat ẹ̀ ṣé báwọn ń ṣe nìyẹn bóyá ìdàgbà tó yẹ ṣé o mọ̀ pé ìyá ló ń jẹ tó fẹ́ aṣọ ọmọdọ̀ ni. I'm sorry I said I'm sorry ṣé torí ọmọdọ̀ ló ṣe wá ń bínú sí mi ń sìn. torí ẹ̀kọ́. darling. Yeah, come on, let's go, come, go. Yes. Daddy, Mommy, see masquerade. There is no where? Yeah. There's no masquerade there. Where did you see masquerade? Where? Yeah. There's no masquerade anywhere. Yeah, come pass here. Come, there's no masquerade. There's no masquerade. See me here. There's no masquerade. Where are you pass? Come here. There's no masquerade there. Ó tẹ̀ sú mi ọ̀rọ̀ ibi tó ń jọ sọ́mọ yìí bá kí la fẹ́ àṣẹ sọ́rọ̀ ilé báyìí. But there's no masquerade there, okay?
understand àmì ọ̀rọ̀ igun. Bọ̀ wá títàn èèyàn rọra ṣe láyé o. Wọ́n bá ṣe lónìí bọ̀ wá títàn èèyàn rọra ṣe láyé o. Rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀ tí gbogbo rẹ̀ yóò di gègédé fáyé wò. Láyé o, fáyé wò ènìyàn rárá. Afọlábí, ṣé ojú ayé ni ọmọ yìí ti ń rí egúngún ni àbí ojú àlá ni nǹkan tí ẹ̀ ń sọ yìí ló ti ń ṣẹlẹ̀? Ṣètì rí àwọn India máa ń sọ̀rọ̀ kí wọ́n máa ní pé mẹ́ pagal orí mi ti ń dàrú kò tí ì yé mi rárá mọ́. Ìyàwó mi fúnra rẹ̀ ojú àlá ló ti máa rí pé eégún ń dọmọ yẹn láàmú, àmọ́ ọmọ fúnra rẹ̀ ire olúwa ó máa ń rí eégún yẹn lójú ayé, òun nìkan dẹ̀ ló máa ń rí, àwọn òun rí o lóde máa pariwo eégún 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 eégún, ó ti sú mi. Àfọlábí, ohun tó dára òun fẹ́ àdúrà, gbogbo ohun tó bá sì kù díẹ̀ káàtó àdúrà ni. Jẹ́ kí n sọ fún ẹ, a ní láti súnmọ́ Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ ká sì máa gba àdúrà ní gbogbo ìgbà. Àwa náà fi ìgbà kankan fi àdúrà lẹ̀. Èmi náà gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ohun tó ṣókùnkùn ọ̀run á tan ìmọ́lẹ̀ sí i. Ẹ ní láti gbé ìgbésẹ̀ nìyẹn dáàdì. Má wọrí, àdúrà la máa fi yanjú ẹ̀, ṣùgbọ́n ohun tí mo sọ fún ẹ, àmọ́ bí èmi bá ṣe ń gbàdúrà tí mo sì ń gbé ìgbésẹ̀, ìwọ àti ìyàwó ẹ náà ẹ má jìnnà sí Ọlọ́run. Èṣù lágbára ni kò ní ìgbàlà o. Èṣù sì máa ń fẹ́ dán ọmọ Ọlọ́run wò láti mọ ìgbàgbọ́ wọn. Èṣù kò ní borí wa. Àmín àmín dáàdì. Àfọlábí, ẹ fi ọkàn yín balẹ̀, ogunkógun kan kò ní borí wa. Jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀. Ọlọ́run máa ṣàánú. Èyí láyọ̀ mi máa ń yọ gidi ni. Orúkọ ẹ̀ máa rí lè ròyìn. Ọmọ kékeré yẹn ló ń yọ ìbọn sí dádì ẹ̀ kiri. Sister mi bí mo ṣe rí nìyẹn o. Every time báyìí ni ìbọn ni. Daddy, I will shoot you. You will die today. Daddy will kò máa kéré ọ̀rọ̀ tá à ń fà yìí sister mi. Ó tẹ̀ tún wá ṣe bẹ̀bẹ̀ lọ́jọ́ kan. Ìṣe ló mú ọ̀bẹ. Ó ní I will kill you today. Ẹ wò sister mi ọ̀rọ̀ yìí ju bá ṣe ń sọ yìí lọ o. Kò sí gbogbo toys tara fún èyí láyọ̀ mi sister mi. Kò ní fi ṣeré o, àfibọn ṣáà. Ẹ gbà mí. Èyí láyọ̀ mi kékeré tó máa ń fọwọ́ gbá lórí yẹn. Bẹ́ẹ̀ni. Kí ló dé tó ń ṣe gbogbo ilé tó ń ṣe? Sister mi, ṣé ẹ rò pé kíní jẹ́ ojú lásán ṣá? Ìwọ lẹ̀bi wà lọ́wọ́ ẹ̀. Ìwọ ni mo blame. Ẹ mú ọmọ kékeré tí ó pé brain ẹ̀ ṣì ń form, ẹ gbé báyìí ẹ jù síwájú film, a máa wo action film ibi tó ti máa yìnbọn, wọ́n máa lo àdá, wọ́n máa lo gbogbo nǹkan tó dangerous, ẹ̀dẹ̀ máa wò ó ràn. Wọ́n dẹ̀ ti kọ́ síbẹ̀ pé kẹ́mọ́ ẹ̀ka àwọn ọmọ ẹ̀ máa wo orú fíìmù yìí because ó ní age limit. Kì í gbọ́ wá gbé síbẹ̀ gbogbo nǹkan tó wò ló practice yìí. Ṣọ́pọ̀ pé ọmọ kékeré nǹkan tó bá ti rí báyìí mirror ni, a máa digest gbogbo ẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn ló jẹ́ kó máa yọ̀bọ̀, gbogbo nǹkan tó wò nù movie ló ń ṣe. Cartoon ni ó wò. Cartoon ni máa ń jẹ́ kó mi kì í jẹ́ kó wo àwọn action films yẹn. Tó o bá wá jẹ́ kó wo action films ibo ló ti wá rí wà apààyàn. Kò yé mi o. Kò yé mi o. Sista mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ̀yin nìkan náà lẹ lè bá mi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Bọ̀dá Àjàgbé bó ṣe wà mi ò lè fọ̀rọ̀ mi lọ wọ́n. Afẹ́yìn nìkan ẹ ṣàánú mi, ẹ má dá mi dá. Àjàgbé ló pè ló fi dá lálẹ́ gàràgà. Ṣé Àjàgbé tó jẹ́ wípé Àjàgbé tó jábúrò mi gangan tó ṣe pé Àjàgbé tó pé tó bá máa pè mí báyìí tó bá ti ń gbọ́ sista báyìí owó ni mo nídìí ló máa tẹ̀lé mi. Owó ni mo nídìí ló máa tẹ̀lé mi ní Àjàgbé ṣé kò sí nǹkan mi ṣé wọ́n ń kan ẹ wọ́n ń sun ẹran mọ́ran kíkọ́ kọ̀ọ̀kan pa ni bí wọ́n ṣe ní jù sí ẹlẹ́mi náà ní jù sí má pè mí pa every time ló mọ sista mi mo nídìí owó sísá owó kan báyìí ó ti bóyá nǹkan tí yóò ṣe pè mí nìyẹn mi ò rí ẹ kí ẹ ó wá òun dárúkọ Àjàgbé tó useless anyway wo nǹkan tèmi fẹ́ sọ fún ẹ yìí kò lọ ṣe o sórí ọmọ yẹn ọmọ kékeré ṣe ni gbogbo tó máa ń jáde ṣoṣoṣoṣoṣo kíkọ́ àkọ́ máa gbé wàá gbé fún lágbájá wàá gbé fún tàmẹ̀dù wàá gbé ojú ọmọ ọlọ́mọ máa lóríṣiríṣi ó ṣì ń forming years ló ṣì wà best thing ni pé kó fún ní attention full attention
bẹ́ẹ̀ ni ọmọ yẹn need love ó need kẹ́ máa gbé kiri kó máa kọ́dùn lẹ̀ wá máa gbé kiri wá máa fún lóúnjẹ wá máa ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún ọmọdé sì ni má máa gbé ilẹ̀ kó kàn máa wo tv mọ́ ẹ tọ́jú ọmọ ẹ má rìn kiri ẹ má rìn ìranù kiri mọ́ ẹ má jẹ́ kí bísínẹ́sì kó máa affect ìtọ́jú ọmọ gbogbo nǹkan ló ní táìmù tiẹ̀ tó bá tiẹ̀ ń lọ sẹ́nu iṣẹ́ gan máa gbé dání lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí nǹkan tó fi ń ṣèyàn. àǹtí mi mo dẹ̀ ń try o. Try tó bá tó ni kò ní di tó níbọn ní ọbẹ̀. ọmọdé ni ẹ gbé jáde ẹ kọ́dùlẹ̀ ẹ fìfẹ́ hàn gbogbo nǹkan tó bá fẹ́ wò nǹkan bá wàá jókòó sí ẹjọ́ wò ni wàá make sure pé nǹkan yẹn ò ní violence. bó ṣe lè ṣe nìyẹn o solution nìyẹn o. ok ẹ ṣe àǹtí mi ṣé mo. ok jẹ́ kí n sìn ẹ́ polo parks kí ló tó wọnú compound wọ́n tún máa rìn wọnú òun lọ. Olùkẹ́ kí ló tó ń ṣe báyìí ó kò dá mi dúró sí mi látọ̀ fún ọ̀rọ̀ mi ń ṣẹ́ ni ẹnì kí ló fẹ́ rí mi fún mi ní time. nǹkan ìyàlẹ́nu kan ló ń ṣẹlẹ̀ nínú ilé wa. kí ló ṣẹlẹ̀. sórí gbogbo ìgbà báyìí lọmọ ọ̀gá mi máa gbébọn dání ló máa ní daddy I will shoot you I will shoot you in fact ẹ̀rù ń bà mí o. ìyẹn ṣẹlẹ̀ létí ohun tó ṣẹlẹ̀ létí wa ó ju ìyẹn lọ. jẹ́ ìsọ tuntun fún ẹ eégún ṣe ló ń lé ọmọ ọ̀gá mi kiri gbogbo lé ni. eégún. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Àṣàbí ṣé òun ṣe pé bóyá ọ̀gá ẹ̀ ó dọ́gbọ́n sí àbó tẹ́ǹdì kó mọ̀ yẹn pọ́ ṣoògùn owó ni o èyí tó igun ń lé ọmọ wọn káàkiri yìí tó igun bá lé ọmọ títí tí ò rọ ọmọ mọ́ tó bá yẹ pórí tiẹ̀ lọ́mọ á padà sí. irú ọ̀rọ̀ wo nìyẹn ó dà ìwọ náà tó ẹ pọ ọmọ ọ̀gá àti ẹ náà ń gbébọn kiri tó ní àwùsùtì ìmọ̀ tí màá ní bàbá ẹ pa ìwọ náà padà bọ̀ wá pa bẹ́ẹ̀ ni. ṣé ó lè pa mí ṣá. ó débi mọ̀lẹ́bí wọn tó ṣe ní pa ẹ. bọ̀ ṣé àwa ní wá nǹkan ṣe báyìí torí ikú tó ń pa ojúgbẹ ni owó ló ń pa fún ni o. a ní wá nǹkan ṣe kọ èmi ti wá nǹkan ṣe fara mi èmi ti pé jẹ́ǹtì wa lókà mi wá bò mí bébí tí mo wà yẹn ti sú mi. Àṣàbí eléyìí tó ṣe yóò dáa nǹkan tó ṣe yóò dá ṣé ó dẹ̀ mọ̀ pé àwa méjèèjì ó yẹ bó ṣe sọ fún ìjẹ́ tó yẹ kó sọ ti tèmi náà fún. ṣọ́jà bí wàá pọ̀ ni wọ́n máa lọ́mọ máa ríra létà wọ́n ti dúró dè mí. ẹjọ́ àyàrí kò sí jalè káàsìọ̀ àndíyà lẹ́dà sáfùwọ̀n pé kò sí ìjà yìí kò sí ẹ̀ka sí jalè káyà. Ọwọ́ ta ni a ó fi kó o ìṣẹ̀lẹ̀ pọ̀ nínú ayé ibi yaba fún ẹ mọ wá rí mọ o. dákúmọ́ gbìyànjú láti wádìí inú jìn ju kànga lọ o tó bá lọ ṣọmọdé o ìrìn àjò ṣé má bọ̀ ṣó má bọ̀ o. Hello daddy. Hello Afọlábí. ṣàlàáfíà ló wà. Àlàáfíà ni sir daddy. yà mo ti jáde lórí ọ̀rọ̀ tí o sọ fún mi yẹn o máa ní láti wá rí mi kíákíá. daddy ṣó serious kan tó yẹn ni. wo ó le jù bẹ́ẹ̀ lọ ṣó ní láti máa béèrè lọ́wọ́ mi ni ó le jù bẹ́ẹ̀ lọ my friend. ok ẹ jẹ́ kí n sáré park náà mo kí n lè bá yín. Hello sir. Ok mo ti gbọ́ màá wá yọjú sí yín. mọ́sọ̀ ìwọ àtìyàwó ẹnì kẹjọ wa tẹ bá fẹ́ wá. bẹ́ẹ̀ ni mo níwọ̀ àtìyàwó ẹ tún query mi stop querying my authority this boy. ok mo ti gbọ́ màá wá yọjú sí yín. ok ó dàbọ̀. àwọn ọmọ ọ̀sìn
tẹ́ bá pè wọ́n tẹ́ bá bá wọn sọ̀rọ̀ wọ́n á tún máa tún sọ nǹkan mi lé lórí ni I don't know ayé ti change. ṣé ohun tó fi lè mú wọn pè mí báyìí ok. ìdílé yìí ò ní bàjẹ́ o àní rí láburú lórúkọ Jésù. ìyàwó mi àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá kú olóòṣà pẹ̀lú òòṣà ẹ̀ òòṣà máa jẹ̀kọ́. jẹ́wọ́ fún mi jẹ́wọ́ fún gbogbo ẹbí ṣé ó dá ẹ lójú pé àwa ló bí ire Olúwa fún. ó yẹ lẹ́nu. Dádì ẹ má bínú àgbà ní àdálẹ́. àmín. kí ni ìtumọ̀ nǹkan tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi ṣé kìí ṣe pé ẹ̀ ń rò nǹkan tí mo rò àbí ẹ̀ ń fọgbọ́n sọ fún mi pé ọmọ àlè ní ire Olúwa ni. sórí tí n bá sọ fún ẹ pé iná ń jó lórí omi ńṣe ni kò ní kí n lọ kérú ẹ̀ wá o. sórí gbà tí ọkọ ẹ ṣàlàyé fún mi pé ọ̀rọ̀ ilé-egúndé òṣègúndé tó ṣẹlẹ̀ mo jáde lórí ọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ ni má jẹ́ kí n fẹ́ kọ́ tán náà fún ẹ nígbà tí mo wá jáde wọ́n jẹ́ kó yé mi pé ọmọ ilé-egún ni ọmọ yìí pé àfikún lọ ṣòro ìdílé ilé-egún fún un ní gbogbo wàhálà pé tá a bá dẹ̀kọ̀ tá a bá jẹ́wọ́ ká gbé ọmọ ilé-egún fún ọmọ ilé-egún kan ṣòro ìdílé fún wọn ní tó máa ṣẹlẹ̀ máa burú o. bẹ́ẹ̀ ni ajé ò ní gbó kéyìn ẹ̀ka o agbóòdè ẹni kàn kí rọ̀rọ̀ ọrùn ẹ̀ kó tún dànù wò mí wojú mi tẹjúmọ́ mi kó wò mí dáadáa jẹ́wọ́ fún mi lẹ́rọ̀ o. bẹ́ẹ̀ ni lóòótọ́ mo lè máa jẹ́ Ògúnrìndé ìyá ọmọ yìí onígbàgbọ́ paraku ni bí mo ṣe ń jẹ́ Ògúnrìndé hàn kì í ṣẹ́gun nídìílé wa o orúkọ àdáyébá tá a bá nu ẹbí wa ni ṣùgbọ́n tí mo sọ fún ẹ ìyá ẹ̀ gan ló mú jẹ́ kí ẹ̀sìn ìgbàgbọ́ kó wọ̀ mí lára dáadáa bẹ́ẹ̀ ni má jẹ́ kó yẹ̀ lẹ́nu a kì í ṣe léegun nídìílé wa gbogbo ìgbésẹ̀ tó yẹ kí n gbé má jẹ́ kó yẹ̀ lẹ́nu o pé mò ń gbé bíbélì mò ń ka bíbélì n tó bá jẹ́ ti késárì ká fi fún késárì ni o ibi tọ́mọ eléégún bá ti wá ibẹ̀ ni kò gbé lọ jẹ́ sọ nǹkan kan bẹ́ẹ̀ ni ajé ò ní gbó kéyìn ẹ̀ka o agbo ò ní kàn kí rọ̀rọ̀ ọrùn ẹ̀ tú dànù o jẹ́ sọ fún ẹ ìtàn mo lọ síbi wáàsí kan àwọn ẹlẹ́sìn kan ṣe àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní ànábì Ọlọ́run kan wà ó súnmọ́ Ọlọ́run wọ́n ní akokoro wa ń yọ lẹ́nu akokoro yìí bẹ́ẹ̀ ni kò jẹ́ kó lálàáfíà wá ń ké kò lè sùn kò lè pè wọ́ Ọlọ́run bí mo ṣe súnmọ́ ẹ tó ṣó yẹ kó jẹ́ ẹni tí ò tó nǹkan ló máa yọ gbèsè ayé òun lẹ́nu Ọlọ́run wa sọ pé wo ewé tó wà lọ́ọ̀kan yìí kó lọ já ewé yẹn nígbà tó já ewé yẹn tó gbóòórùn tó kàn sí eyín akokoro tó mú lọ àlàáfíà dé bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tálàáfíà dé wá tún dìgbà míì akokoro tó ń yọ lẹ́nu ó bá lọ síbi ewé ó lọ já nígbà tó máa fi ewé yẹn tó máa gbó bó ṣe gbóúnjọ tó fi síbi ẹnu ẹ̀ yẹn ìnira ìwà pọ̀jù tàtẹ̀yìn wá ló wá níwọ̀ Ọlọ́run ṣé bí ewé tó ní kóun já ń jọ sí tóun já òun lòun tún lọ já ẹ̀ Ọlọ́run wá sọ pé ṣé o mọ̀ pé ìmọ̀ èmi Ọlọ́run ló fi já tà kọ́kọ́ nígbà tó máa padà lọ́jọ́ sọ bẹ́ẹ̀ fẹ́mi Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé téèyàn bá ń bẹ lọ́run tó ń bẹ lọ́run kó máa ṣáájò kó má bà téèyàn jẹ́ kó gbàdúrà kó ṣáájò Ọlọ́run tó dé ewé àtegbò ó dáa fún lílo wa ni o mi ló ṣe bímọ ilégún o ṣùgbọ́n bó ṣe máa gbọ́mọ ilégún lọ fún wọn ká mọ̀ pa àkọlà lọ́mọ tó o bá ti kọ̀ tó bá ní òrìṣà àbí kí ni mo sọ. ẹ wo ẹ̀yin lẹ ráyè wo ọlọ́gbẹ́ni ṣé o mọ̀ pé amúra dáadáa máa advice ẹ̀ ń sìn kó bẹ̀rẹ̀ sí ní máa kà bolobolo báyìí bí àjẹ́ jẹ́ ká bẹ́ẹ̀ bu ẹ̀sìn ẹ̀ mọ́ bí ìṣẹ̀lẹ̀ yà màmá. àǹtí mi no. mo tiẹ̀ ti láǹdì èèyàn ọkàn ò lè pọ́n máa ogo tèmi lẹ́nu. àǹtí mi I won't take this seriously. Daddy ṣe bẹ́yìn náà ẹ ti gbàgbé gbogbo wàhálà yín lórí pé kémi àti ìyàwó mi ká lè rọmọ bí ẹ̀yin náà lẹ́ ń gbé wá lẹ́ ń gbé àgbo lẹ́ ń gbélé wá ká lò ká bá lè rọmọ bí báwo ló ṣe fẹ́ gbọ́ ọmọ àlè wá fún mi. so gbogbo wàhálà pé kíyàwó ẹ lè bímọ ní ọ̀rọ̀ ọlọ́mọ àlè fi wá wáyé so wàhálà tèmi lórí ṣọ́ọ̀ṣì ọmọ àlè àbí. fine èmi mo sọ fún yín pé eégún lọmọ mi so ìtorí ẹ̀ lẹ ṣe wá pè wá ká wá síbi nǹkan tó fẹ́ bá a sọ lélẹ̀ kí n sọ̀rọ̀ náà. Daddy ṣé o rí pé ìyàwó ẹ ti fẹ́ jẹ́wọ́ ṣé o rí pé ọmọ ẹ̀ nílà ṣé o rí pé òun ti fẹ́ jẹ́wọ́ wo tẹ́júmọ́ mi kó wo mi dáadáa ẹni tájá bá lọ sóde lajá máa ń wojú èṣù káì jésù ẹ̀ ń tà jẹ́wọ́ I command you in the name of Jesus mo fẹ́ kó jẹ́wọ́. Daddy ilé ayé ti kọjá gbogbo ibi tẹ́yìn wá yẹn bẹ́ẹ̀ ni sà ṣe rí nǹkan kan wà tí wọ́n ń pè ní DNA a máa ṣe test yẹn
ṣàrà báyìí lójú ọ̀tá ẹ̀ ní answer máa jáde bẹ́ẹ̀ ni kò ń ṣe ká lọ kábọ̀ result máa jáde nísinsìn mo wá fi ń dá yín lójú pé èmi àti ọkọ mi àwa la jọ bíire kò dẹ̀ sí nǹkan náà tí mi ò lè fi ṣépè àbí tí mi ò lè ṣe lórí ọ̀rọ̀ yẹn. jọ̀ọ́ gbàgbé gbogbo bọ́bọ̀ yẹn àwọn olùfẹ́ máa lo orí ọwọ́ yẹn fún má gbé yẹn wá rárá kí ló dé nígbà táwọn ò wá láti ìdílé eléégún bó eléégún ṣe máa lọ́mọ kiri. Daddy ẹ̀yin ni mo bá lọ́rọ̀ wọ́n ti ní ẹni tí ò bá nírú ẹni kó lè mọ yẹ ni àti wípé òṣòròǹgà tí ò gbàdúrà kí aláboyún kó fi oyún ẹ̀ kó fi rí ọmọ bí tọmọ náà wá pàpà wáyé eré bọ́mọ náà ṣe máa kú lóṣòròǹgà màmá sáà àyàfi abiyamọ tí ò gbàdúrà kí oyún aláboyún ṣẹ́ nìkan ni ò ní gbàdúrà kọ́mọ yẹn kú tọmọ náà bá délé ayé so bí àwọn ṣe rí wọ́n ti mọ nǹkan táwọn jẹ àwọn àjẹ́ ni wọ́n òṣòròǹgà ni wọ́n mo dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó yẹ kí n ṣe mo mọ̀ gbogbo nǹkan tó yẹ kí n sọ àmọ́ ìwọ̀nba lèèyàn lè bá ìyá ọkọ èèyàn sọ̀rọ̀ mọ́ ta ló mọ̀ bóyá àwọn náà lọ wá ń di ẹ̀ kí là rí rí sà wọ́n lè jẹ́ kí ọmọ máa rí eégún lórí pé wọ́n fẹ́ prove point pé ṣá ọmọ àlè lèèyàn bí èmi ò fi ṣèbínú ìyá tí là ń jẹ ìyá ọmọ ni náà bébí jẹ́ kí n sọ̀rọ̀ o dádì ọ̀rọ̀ yìí ti dọ́ sọ́wọ́ yín o. gbogbo nǹkan tẹ́ ń gbé fún mi táìmù yẹn mo eléyìí jẹ eléyìí fẹ́lẹ́ rárá tó bá ti dago kan jókòó sórí igbá wẹ̀ nínú báísíkù wẹ̀ nínú báskẹ̀tì dádì gbogbo ẹ̀ ni mo ṣe. ẹ̀yin ni kẹ́ wá jẹ́wọ́ bóyá ọ̀dọ̀ àwọn pípù yìí lẹ ti gbà ó lè jẹ́ ọ̀dọ̀ àwọn eléégún ìṣẹ̀ṣe mo máa ń respect ẹ̀ bọ̀ tó bá yẹ pọ́dọ̀ wọn lẹ ti gbà ẹ lọ bá wọn padà pé gbogbo nǹkan tẹ́ fún mi o mo ti bí ọmọ náà ń régún kí la lè ṣe padà because oore yín ti fẹ́ di bí no dádì àjọ yìí ti fẹ́ di nǹkan mímọ́ mi lọ́wọ́ báyìí o dádì àjọ yìí ti fẹ́ kọ́ mi sí problem báyìí o no dádì ẹ ti fẹ́ kó bá mi pẹ̀lú àjọ yìí báyìí o. sori Iremide ohun tó ń sọ nísìnyí pé gbogbo tí mo ṣe yẹn èmi ni mo kọ́ sí ẹ̀ tí ọmọ àlè àgbo lásán tí mo gbà lọ́dọ̀ àwọn eléwé ọmọ àgbo tí mo gbà lọ́wọ́ ìyá rọ̀ kí ibò fọ̀ pé tí mo gbé fún ẹ tí mo tún pè ọ́ lábẹ́òkúta lọ́dọ̀ ìyá yìí pé kọ́ gbé àgbo wá tí mo lọ gbàgbó lọ́dọ̀ àwọn olórí èkó tí mo mọ̀ pé ọ̀gá kì í mú kan mọ́kan tó bá jẹ́ pé kì í ṣe pé ìgbà tí mo ti gbọ́ ọlọ́ngbọ́n ni ó yẹ kí n wọlé kí mo pàṣẹ kí n lu ẹlòkulù ni ọlọ́ngbọ́n. Bàbá ọkọ mi ẹ lè lù mí sà ẹ lè lu àdúrà ní kẹ̀ṣẹ́ ẹ lè lù mí sà. ṣé o mọ̀ pé wọ́n ilé ìgbà àgbà. dádì mo wà lórí ìkúnlẹ̀ ẹ lè nà mí sà lórí kí ni dádì. no ẹ̀yin lẹ fẹ́ kó bá mi báyìí sìn ẹ wò gbogbo bí tá bá fẹ́ lọ ní ká lọ o no gbogbo nǹkan ni mo gbà o gbogbo bí tá bá fẹ́ lọ ní ká lọ o mi ò lè gbọ́ màlẹ̀ láyé àṣẹ ìràn wa rí. Akole sáré jẹlẹrẹ lọ nínú ayé o. Ilé ayé gbẹ̀sọ̀ o. Rọra rìn ṣọ́lẹ̀tẹ̀ ṣọ́wá wò. Ọmọ ayé wò wí ẹjọ́ àyè. Ayé kò sí jalè káàsìọ̀. Àndíyà ìdá sáfúnwá kò sí ìjà yìí. Kò sí. Kẹ́mẹ́ sí jalè káyà. Ìjà kò sí. Ìjà kò sí ìjà. Àkàrà bá tún sẹ́kọ̀ọ́ ẹjọ́ ọwọ́ ta ni a ó fi kó o. Ìṣẹ̀lẹ̀ pọ̀ nínú ayé ibi abá fún ẹ mọ wá rí mọ o. dákun máa gbìyànjú láti wádìí inú jìn ju kànga lọ o tó bá lọ ṣọmọdé o.